àbí lóòótọ́ làwọn afẹ̀míṣòfò ti kó àwọn tí wọ́n jí gbé ní Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ lọ sílẹ̀ Haúsá ni? lórí àwọn ọmọléèwé àti àwọn tíṣà tí wọ́n jí gbé ní ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ nítòsí Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Oríire, ìbẹ̀rù méjì ló wà lọ́kàn àwọn èèyàn báyìí o. ìbẹ̀rù àkọ́kọ́ ni pé níbo làwọn èèyàn náà wà báyìí? ṣé wọ́n sì wà nínú aginjù Igbó Ọba Ọ̀yọ́ National Park ni àbí wọ́n ti kó wọn jáde? ẹni tó kọ́ sọ̀rọ̀ yìí ni Ọmọyẹlé Sowore, ọkùnrin ajìjàgbara nì. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn mọ̀ pé ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà kò jẹ́ fi ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí ṣòṣèlú tàbí kó fi ṣeré. ọ̀rọ̀ tó sọ ni pé bí a ti ń wí yìí, àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí àwọn èèyàn gbé ní Oríire yìí ti kó àwọn tí wọ́n jí gbé náà kúrò, wọ́n sì ti kó wọn lọ sí Gwari ní Kaduna. èyí ni pé tí àwọn ológun bá ń fọ́ igbó tí wọ́n ní àwọn fẹ́ fọ́ yìí, kò sí ohun kan tí wọn yóò mú jáde níbẹ̀, nítorí wọ́n ti kó àwọn tí wọ́n ń wá náà kúrò níbẹ̀ lọ sí ọ̀nà jíjìn réré. níbi tí wọ́n kó wọn lọ yìí, gẹ́gẹ́ bí Sowore ti ń wí, apá ìjọba kò ní lè tètè ká wọn, tí kò sì ní sẹ́ni tí yóò rí wọn rárá. bẹ́ẹ̀ ní tòdodo, bí wọ́n bá kó àwọn èèyàn náà lọ sí ọ̀nà jíjìn bẹ́ẹ̀ yẹn, kò sí bí ìjọba yóò ṣe débẹ̀, nítorí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ti jí gbé lápá ibẹ̀ yẹn, kò síjọba kan tó ń rí wọn gbà jáde, bóyá ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ wọn ni. wọn yóò kàn wà nínú aginjù níbẹ̀ ni. àwọn ohun tí wọ́n sì máa ń padà fi àwọn èèyàn náà ṣe ni kí wọ́n ta àwọn míì sóko ẹrú, tàbí kí wọ́n sọ àwọn míì dìyàwó, tàbí kí wọ́n mú àwọn míì tí wọ́n bá jẹ́ ọkùnrin sínú ẹgbẹ́ wọn, kí wọ́n sì kọ́ wọn ní iṣẹ́ afẹ̀míṣòfò yìí. kí ọba tó lọ́jọ́ òní má jẹ́ kárí. ṣùgbọ́n ohun tó ń jẹ́ káwọn èèyàn ronú lórí ọ̀rọ̀ yìí tí ọkàn ẹnikẹ́ni kò sì balẹ̀ ni pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé ló sọ lọ́jọ́ 12 oṣù kẹfà yìí pé àwọn ti mọ ọ̀kan ibi táwọn afẹ̀míṣòfò náà wà, kò sì lè pẹ́ tí àwọn yóò fi wọn jáde, tí wọn yóò sì kó àwọn tí wọ́n jí gbé náà síta. pẹ̀lú ọ̀rọ̀ tí Mákindé sọ yìí, ọ̀pọ̀ èèyàn ló fọkàn balẹ̀, nítorí gómìnà náà sọ pé àwọn tí wọ́n jí gbé yìí ṣì wà nínú Igbó Ọba tí wọ́n kó wọn sí, pé inú aginjù náà ni wọ́n wà, wọn ò tí ì kó wọn jáde, wọn ò sì kó wọn lọ síbì kankan. ṣùgbọ́n ohun tó mú ìbẹ̀rù wá ni pé odidi ọ̀sẹ̀ méjì ló ti pé báyìí tí Mákindé ti sọ ohun tó sọ, kò sì tí ì dàbí pé a kúrò lójú kan náà. ọ̀rọ̀ tó sọ nígbàrà tí wọ́n jí àwọn èèyàn náà kó lọ́jọ́ 15 oṣù karùn-ún tó kọjá nìyẹn, tó sọ pé àwọn mọ̀ pé àwọn èèyàn náà wà nínú Igbó Ọba National Park, àwọn yóò sì gbà wọ́n jáde níbẹ̀. yàtọ̀ sí èyí, ní ọjọ́ Ajé Monday yìí, ọjọ́ 22 oṣù kẹfà yìí, ìyẹn níjẹta òde, àwọn èèyàn rí ọkọ̀ àwọn ológun rẹpẹtẹ pẹ̀lú àwọn sọ́jà púpọ̀ tí wọ́n tún kọrí sí ọ̀nà ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀, tí ìròyìn sì padà jáde pé ṣe làwọn sọ́jà náà ń lọ dọdẹ, tí wọ́n ń wálẹ̀ kiri, tí wọ́n ń fimú fínlẹ̀ láti mọbi táwọn èèyàn náà wà gan-an. bẹ́ẹ̀ tó bá jẹ́ ohun tí Mákindé wí ni, kò sí ìdí tí àwọn sọ́jà yóò fi débẹ̀ tí wọn yóò tún máa táràrà kiri. ó yẹ kí wọ́n ti mọbi tí wọ́n wà bí Mákindé ti sọ, kí wọ́n kàn kó ogun ńlá ja àwọn afẹ̀míṣòfò náà, kí wọ́n sì gba àwọn èèyàn yìí jáde ni. àmọ́ kò jọ pé ìyẹn ṣeé ṣe. lọ́jọ́ tí àwọn sọ́jà yìí wá ń kọrí sí ọ̀nà inú Igbó Ọba yìí, lọ́jọ́ náà ni Sowore sọ̀rọ̀ tó sọ níwájú ilé ẹjọ́ gíga ìlú Àbújá, lẹ́yìn tí wọ́n ní kí wọ́n lọ́ọ́ fi pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n Kùjé. Sowore wá dúró síta níwájú àwọn oníròyìn, ó ní ẹ wò ó, ẹ jẹ́ kí n dáyà kan já yín. ṣé ẹ rí àwọn ọmọ tí wọ́n ní wọ́n jí gbé yẹn, wọ́n ti kó wọn kúrò ní Igbó Ọba tí wọ́n ti ń wá wọn yẹn o, wọ́n ti kó wọn lọ sí ìpínlẹ̀ Kaduna ní Gwari. ọ̀rọ̀ náà kò fa ìjayà fáwọn oníròyìn tó ń gbọ́ bíi àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ náà nílé. kálukú sì bẹ̀rẹ̀ sí fi èjì kún ẹ̀ta pé ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ lọmọkùnrin ajìjàgbara náà ń sọ. àkọ́kọ́ ni pé láti ìgbà tí ọ̀gá àgbà iléèwé Community High School Ẹ̀sìn-Ẹ̀lẹ̀, arábìnrin Rachel Alamu, ti sọ̀rọ̀ gbẹ̀yìn pé àwọn èèyàn náà kò béèrè owó, wọn kò ní àwọn fẹ́ gba bílíọ̀nù kan náírà o. ohun tí wọ́n ń béèrè fún ni kí ìjọba fi àwọn ọ̀gá àwọn afẹ̀míṣòfò tí wọ́n mú sílẹ̀, pé wọn ò béèrè owó, wọn ò sì sọ pé kí wọ́n máa lo òfin ṣàríà ní Nàìjíríà ní tipátipá.
láti ìgbà náà ni wọn ò ti gbé obìnrin náà wá gbangba mọ́ o. Bẹ́ẹ̀ wo ni wọ́n máa ń gbé síta tẹ́lẹ̀ pé kó wá bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àtijọba. Èyí tóbìnrin náà ti sọ̀rọ̀ tí ń lọ sí ọ̀sẹ̀ mẹ́ta báyìí, ẹnìkan kò sì tún gbọ́ kinní kan láti ọ̀dọ̀ ẹ̀ mọ́. Ohun tí Sowore sì ṣe sọ pé kò sí ẹni tó mọ̀ bóyá àwọn èèyàn náà wà láàyè tàbí wọ́n ti ṣe wọ́n bákan nìyẹn. Ọ̀rọ̀ náà kó gìrìgìrì bá ọkàn ẹni gbogbo. Lóòótọ́ ìròyìn jáde pé wọ́n ti ká àwọn afẹ̀míṣòfò náà mọ́ àti pé àwọn ọmọ ogun Nàìjíríà ti ká wọn mọ́ bùbá, kò sì sí ọ̀nà kankan tí wọ́n lè gbà jáde níbẹ̀ mọ́. Wọ́n ní ìdí nìyí tí wọ́n fi ń wá gbogbo ọ̀nà láti bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí ìjọba àpapọ̀ sọ̀rọ̀, tí wọ́n sì ti jáwọ́ nínú gbogbo àwọn ohun tí wọ́n ń béèrè fún tẹ́lẹ̀. Tó jẹ́ èyí tó jẹ́ pé ó jọ wọ́n lógún jù báyìí ni pé wọ́n fẹ́ gba owó kí wọ́n sì rí owó gbà kíákíá lọ́wọ́ ìjọba. Ṣùgbọ́n kò jọ pé ìjọba fẹ́ fún wọn lówó kankan. Wọ́n ní gbogbo ọ̀nà pátá tí àwọn afẹ̀míṣòfò náà lè bá jáde tàbí tí wọ́n fi lè kó àwọn tí wọ́n jí gbé gba ibikíbi ní àwọn ọmọ ogun Nàìjíríà ti dípa pátápátá. Kò sì sọ́nà kan fún wọn báyìí ju kí wọ́n sọ̀rẹ́ńdà lọ. Tí a bá sì ti yọwọ́ èyí tó tún ṣẹlẹ̀ tí wọ́n ní àwọn ọmọ ogun míì ṣẹ̀ṣẹ̀ tún wọ inú igbó tí wọ́n wá àwọn èèyàn náà kiri yìí, ohun tí gbogbo ìlú gbàgbọ́ ni pé wọn kò lè pẹ́ tí wọn yóò fi kọlu àwọn afẹ̀míṣòfò náà, tàbí tí àwọn afẹ̀míṣòfò náà yóò fi káwọ́ sókè tí wọn yóò sì jáde nínú igbó tí wọn yóò ní àwọn sọ̀rẹ́ńdà, tí àwọn ológun Nàìjíríà yóò sì kó wọn síkún ṣìkùnṣìkún. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ yìí da omi tútù sí ọ̀pọ̀ èèyàn lọ́kàn àti ọ̀rọ̀ tó ti ẹnu Sowore jáde. Àkọ́kọ́ ni pé kò sẹ́ni tó rò pé ọjọ́ yóò tún pẹ́ tó báyìí mọ́ tí wọn yóò fi yọ àwọn èèyàn náà jáde, lẹ́yìn tí Mákindé àti àwọn èèyàn ìjọba àpapọ̀ ti lérí pé àwọn yóò kó àwọn èèyàn náà jáde láìpẹ́. Torí igbákejì ọ̀gá ọlọ́pàá pátá fún ìwọ̀ oòrùn South West Adégòkè Fáyọ̀adé náà ṣẹ̀ṣẹ̀ sọ bẹ́ẹ̀ ni. Àmọ́ ọ̀rọ̀ náà kò yé ẹnikẹ́ni mọ́ o. Ẹni tó bá sọ pé ó yé òun, irọ́ ńlá ló ń pa o. Kódà kò yé àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà gan-an. Níbo làwọn èèyàn yìí wà? Mákindé ni wọ́n wà nínú igbó aginjù Ọ̀yọ́ Park. Àwọn ọmọ ibi tí wọ́n wà láti ọ̀sẹ̀ méjì tó sì ti sọ bẹ́ẹ̀, wọn ò rí wọn kó jáde síta. Obìnrin tí àwọn afẹ̀míṣòfò yìí máa ń lò láti bá àwọn aráàlú sọ̀rọ̀, ọ̀sẹ̀ kẹta ti ń lọ tí kò ti sẹ́ni tó rí obìnrin náà mọ́ o. Wọ́n láwọn ọmọ ogun Nàìjíríà ti dí ọ̀nà gbogbo mọ́ àwọn afẹ̀míṣòfò yìí pé wọn ò lè jáde. Ní inú gbogbo èèyàn bá ń dùn, ọkàn sì kú sókè pé àwọn ìgbèkùn náà ti fẹ́ jáde. Ìyẹn náà ti lé lọ́sẹ̀ kan báyìí tí wọ́n ti sọ bẹ́ẹ̀ o. Kò sẹ́ni tó gbọ́ kinní kan láti ọ̀dọ̀ àwọn èèyàn náà mọ́. Ní ọjọ́ Ajé Monday ìjẹta yìí, àwọn ológun rẹpẹtẹ kọjá lọ́nà Ògbómọ̀ṣọ́. Wọ́n ní wọ́n ń lọ sínú aginjù yìí. Àwọn èèyàn rò pé wọn yóò bẹ̀rẹ̀ ìjà níbẹ̀ tàbí pé wọ́n ti mọ ọ̀kan ibi tí wọ́n ń lọ. Àmọ́ ìròyìn tó jáde ni pé àwọn náà ń fi gbogbo ara wá wọn ní. Iṣẹ́ ńlá ni wọ́n sì ń ṣe láti mọ ọ̀kan ibi tí wọ́n wà, ìyẹn àwọn afẹ̀míṣòfò, láti mọ ibi tí wọ́n wà gan-an. Níjẹta yìí náà ni Ọmọyẹlé Sowore ní wọ́n ti kó àwọn tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ yìí lọ sí Kaduna nínú igbó Gwari, pé wọ́n ti kó wọn kúrò níbi tí àwọn ológun Nàìjíríà ń wá wọn sí yẹn. Títí di àsìkò yìí kò sẹ́nìkan tó lè jáde nínú àwọn olórí ogun àti àwọn agbófinró àtijọba kó sọ fún gbogbo aráàlú pé irọ́ ni Sowore ń pa tàbí pé ohun tí kò mọ̀ ló ń sọ nípa ẹ̀. Kálukú dákẹ́ nítorí ọ̀rọ̀ náà kò jọ pé ẹnikẹ́ni mọ ohunkóhun nípa kinní náà mọ́ rárá. Àfi kí Ọlọ́run fúnra ẹ̀ wá bá wa dá sọ̀rọ̀ yìí, torí kò jọ pé apá àwọn èèyàn wa ká mọ́. Kó wá bá wa ṣe ọ̀nà kí àwọn tọmọdé tàgbà tí wọ́n jí gbé wọgbó yìí fi ara rere jáde níbi yòówù kí àwọn afẹ̀míṣòfò náà kó wọn lọ. Ọ̀rọ̀ náà kọjá ojú ẹ̀ báyìí, kò sẹ́ni tó mọ orin tí a kọ sí gbẹ̀du. Ọláìwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ àti àyẹ̀wò ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ́ yìí àti itú tí ìjọba ń pa fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.